Let us pray. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ká bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ ti ẹni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò o, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlìsì o. Lizzy pé orúkọ ẹ tún jáde nínú the Lord's prayer. Má fà wá sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlìsì o, ẹ̀yin èèyàn. Ẹ jọ̀ọ́, ẹ má pọ̀ ọmọdé yìí. Ṣé ẹ ti rí bí Lizzy ṣe rí lénìí ṣá? Ṣé ẹ ti rí nǹkan? She look tattered, she look stressed. Ìwúlògùn ayé. Business is supposed to be an addition to the soft life you already have. But ilẹ̀ California lásán, within the past 2 weeks, look at what you wọ́n tó kù lára ẹ̀ Bílísì. Ẹ gbà wá lọ́wọ́ Bílísì o. Ẹ gbà wá lọ́wọ́ Bílísì. Tí ò kì í ṣe dandan. Sórí àwọn kankan wà. Abínibí ó yàtọ̀ sí ability. Abínibí, Lizzy, àwọn iṣẹ́ tó ń ṣe yẹn, ability ni kì í ṣe abínibí. Torí ẹ̀ ló ṣe ń ṣe kíni? Torí ẹ̀ ló ṣe ń nira kókó tó wá ṣe ń kójọ, wọ́n tún máa gbà jábọ́. Torí ẹ̀ ló ṣe ń nira kókó fún ẹ láti méèkì ẹ̀. Gbogbo ìjà tó ti jà gbogbo nǹkan tó ti fojú àwọn colleagues ẹ rí. Speaking of colleagues, ẹ jẹ́ nǹkan update aṣẹ́wó plugs fún yín. Mo ní wọn ò wó ṣe fọmọbìnrin yìí. Ṣẹ́rí gbàásgbòs tí Lizzy ń gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àánú ẹ̀ tún ń ṣe mí pé èyí pọ̀. Kí ló wádé ìdí rẹ́dẹ̀rẹ́dẹ́? Kí ló fà ẹ́ sínú ìdí rẹ́dẹ̀rẹ́dẹ́? Kí ló wádé ìdí rẹ́dẹ̀rẹ́dẹ́ rádaràda tó ń ṣe kiri Ṣọlá pé? Báwo ló ṣe débí? Báwo ló ṣe dé ibi tó wà lénìí? Báwo ló ṣe débí tí gbogbo ọ̀nà ẹ tó kàn dojúrú tó kàn lọ bọ̀? Ẹ máa gbọ́. Aṣẹ́wó blog ti sọ pé this awáyéwá pòfo Bílísì would use her colleague situation for monetization content. She will use her colleague situation. Mo sọ kí ní kan ọ̀rọ̀ Ìjẹ̀ṣà tó ṣẹlẹ̀ ní gbogbo last week. Kì í ṣe pé Lizzy like Ìjẹ̀ṣà, kì í ṣe pé ó rán Lumi ni. Torí pé Iyawo is involved. Torí ẹ̀ ló ṣe gbà sórí. He doesn't care about Ìjẹ̀ṣà. He doesn't care about the girl child. He doesn't care about Lumini or her son. She doesn't care. She just wants to use all her colleagues to trend. You want to put people down and you want to rise. Lizzy kò possible. You want to destroy people's name. You want to attack people unprovoked. Kò possible. Ẹ̀yin tẹ́ bá mọ̀ ìjà tó ṣẹlẹ̀ láàrin Lizzy àtọjú abẹ, let me remind you. Torí ẹ̀ ní tẹ́ bá rí pé àdàbí ń gbé Lizzy ṣubú, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ń ṣá ní creping. Ẹ máa understand wípé àfọwọ́fà ẹ̀ ni. Ojú abẹ was praying for Iyawo Ojo. Lizzy's name was not mentioned. She was just praying for Iyawo Ojo. Bí Lizzy ṣe bẹ̀rẹ̀ sí ń drag ojú abẹ ni. Ṣé kó máa sọ pé àdàbí tán sọ pé kó lọ máa ṣe. Àwọn tó bá wá fún ẹni. Ṣé ojú abẹ wá fún ẹ? Majority of the people tí Lizzy ti drag lórí social media torí pé they are connected. Ṣé Lizzy ò fẹ́ drag kìíní torí ó ti mọ̀ pé ìwọ ló máa kú sí Ṣadé Ọkọ̀yà? Ṣé Lizzy ò lọ drag Tẹ́ni àbí Tẹ́mi àbí Tẹ́m? Ṣé Tẹ́ni? Yes, Tẹ́ni baby. Kò lọ drag ẹ̀ tó ń kọrin yẹn. Ṣé àwọn yẹn wà fún? Ó drag ó fẹ́ lè drag Tiwa Savage. You are bullying your colleagues. Ó ń gbé wọn ṣépè, ó ń parọ́ mọ́ wọn. Àsẹ̀wọ̀n àsẹ̀yìnbọ̀, ó bí ilé ayé ẹ̀ wò wọ́n tí ilé ayé ẹ̀ dá.
wo nǹkan tó tiẹ̀ kù náà number one ṣe ti rí Lizzy tẹ́ bá rí the stress all over her you will just ta ló gbéṣẹ́ ràn ẹ́ o kàn ń japoró ní nǹkan tó ti bàjẹ́ fún ẹ tán kò ṣe ìwọ gọ́gọ́ ní kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe é rí bí ẹ ìgbésí ayé ẹ ni ìgbésí ayé ẹ ló fi máa ń búyàn ìwọ ló ti tán fún ìwọ náà ti cancel ìwọ ni ò sí customer mọ́ kéèyàn máa lo 1000% discount kó sọ pé aṣọ tí mo fẹ́ ta ayépẹ̀lẹ̀ sí ni aṣọ tí mo fẹ́ ta yìí ó bá gèlè wá ó bá pọ́ọ̀sì wá màá bá yín ran wàá ṣe wíwẹ̀ sí inú àwọn èèyàn rà owó ríran owó makeup owó irun gbogbo ẹ̀ ló bá wá àwọn èèyàn rà ta ló fẹ́ káṣọ ìpè lọ́lé fún àwọn ọmọ ẹ̀ ó ti gbàgbé pé tá lọ bá lọ àbọ̀ á bọ̀ ní Lizzy àwọn ọmọ kéékèèké tó ń ṣépè fún yẹn Jésù fara ẹ̀ gan sọ ó ní ẹ jẹ́ kí ọmọdé kí ó wá who are you to sọ pé ọmọ kan máa kú àwọn ọmọdé ló innocent jù lórí o ò lè máa ṣépè fún ọmọ wẹ́wẹ́ kó sọ pé ayé ẹ̀fẹ́ ní lọ síwájú kò possible o ò lè máa ṣépè fún àwọn colleagues ẹ torí pé ó ti dáa fún wọn ìwọ ò rò pé ó lè dáa fún wọn nínà you never thought pé ó lè dáa fún wọn ìgbà tó wá rí pé ó ń dáa fún ọ ìgbà tó dẹ̀ ń dáa fún ẹ wọ́n pàtẹ́wọ́ fún ẹ ni ìgbà tó wá ń dáa fún wọn ó wá fẹ́ drag wọn wálẹ̀ torí pé ó ti tán fún wọn. You are bullying your colleagues because of content monetization. Èlò gan ni Facebook gan san tó fi máa jáde láàárọ̀ àtòru ìdájí ọ̀sán ìyálẹ̀ta kò sígbà tó òkè ń jáde èlò gan ni Facebook ń san. ẹ máa gbọ́ wọ́n ní dísà wáyé wápòfo wẹ́nà pòfo Tinubu náà lórúkọ ẹ̀ bí Lizzy we use our colleague situation for monetization content weaponize them to fight our precise imaginary haters. ó ti gbé Mercy àìgbé ìmọ̀ra lórí social media yìí torí pé kí ni ìgbà tí Mercy àti Iyawo ń jà ó ti gbé Mercy mọ́ra torí pé kí ni ó fẹ́ pull Mercy to her side. ìgbà tí ọ̀rọ̀ ọkọ ṣẹlẹ̀ láàrin Tóyìn Abraham àti Ṣèyí Ẹdùn ó ti gbé Tóyìn ó gbé sórí báyìí nítorí pé kí ni ó fẹ́ fi bá ó gbé Ṣèyí Ẹdùn sórí ó fẹ́ fi bá Tóyìn Abraham jà. àìmọye èèyàn tó ti gbé mọ́ra torí pé kí ni ó fẹ́ fi jàjà bá tó tiẹ̀ kì í ṣe pé ó láìkí wọn kì í ṣe pé ó fọ́ fún wọn kì í ṣe pé ó ràn wọn. bẹ́ẹ̀ ni torí pé kí ni ó fẹ́ fi jà bá tó ẹ̀ òun àti ẹ̀yìn ikú tó wà Manchester abókù sọ̀rọ̀ òun àti ẹ̀ náà wọ́n ti jà tán ti bojú ara wọn jẹ́ tíyẹn sọ pé fẹ́ẹ̀kì ló ń tà tọrọ glasses kò ṣe glasses ìṣẹ̀lẹ̀ láàrin ara wọn tíyẹn sọ wọn glasses fẹ́ẹ̀kì ló gbé fún tán ti búra wọn ọwọ́ ọ̀rọ̀ Mohbad torí pé wọ́n ti ní common enemy Ìyàbọ̀ tó fẹ́ bájà ló sún wọn papọ̀ olórí burúkú làwọn méjèèjì. This is not a fight to ṣe kínní kankan ṣé yàn sọ pé bọ̀dá Lati tí ò sí nǹkan kan mọ́ lèèyàn fẹ́ jà fún ni wàá sọ̀gọ̀ ẹnu torí Lati gan lógo ló gbé Ghana must go wá sínú ilé ẹ̀ ṣé Lati lógo ní ògo ẹ̀ ò búyọ ló wá gbé Ghana must go tó fẹ́ wá jí gólú ẹ̀ ẹni tó fẹ́ kú pàdé èèyàn tó máa pa lọ́rọ̀ yìí méjì ó fẹ́ wá jí gólú ẹ̀ kó tó gba kádà rẹ̀. Just imagine. ẹ máa gbọ́ wọ́n ti ṣe weaponize them to fight a precise imaginary hater turn around when those friends do not acknowledge her. ọ̀tọ̀ ní pé kò gbé memorization ọ̀tọ̀ ní pé kò káwọn do you think people are fools? káwọn èèyàn mọ̀ pé òkè àjọ gbọ́ nǹkan tí kinní sọ ní Dayọ̀ nǹkan tí mo fi máa ń fọ́ fún Dayọ̀ Amusa nìyẹn nǹkan tó èèyàn tó yẹ kó máa pè ní one woman battalion Dayọ̀ òràn ìyá yín ó máa sọ bàbá ọgbà ní Dayọ̀ ọmọ ọgbà Ìjẹ̀bú Òde ni ẹ gbàgbé. Dayọ̀ sọ fún precisely inú inbox pé bí ìwà àtẹ̀mí ṣe ń ṣe we are two parallel lines we cannot meet. ìgbà tí Dayọ̀ mú tó bímọ tó wá ń lọ́bì tó fẹ́ lọ sí kò mọ̀ kó má dàbẹ̀ ni pé òun ò jáde wọn rí pé wọn invite ẹ lọ anywhere wọn ẹ rò pé bóyá gbogbo wọn no. Nobody want to be seen with her. Nobody.
àjẹgbọ́dọ̀ ní tó ń wẹ́nu kúrà kì í ṣe pé gbogbo wọn ló decide. You cannot see the way Lizzy is doing and feel like this is the person I want to associate. tó bá mọ̀ pé o ní nǹkan ṣe ilé ayé ò fẹ́ yẹ kí ayé ẹ̀ bàjẹ́ o ò lè sọ pé Lizzy ló fẹ́ associate mọ́ náà. àwọn tó associate mọ́ lánàá dá. You want them to acknowledge to be friends with you, but the way you go around ìwọ tó ń ṣépè fún àwọn ọmọ colleagues yẹn àwọn gan máa jókòó pé ẹni sùúrù o kí la gbé kí lójú tó bá ń jà ọ̀tọ̀ ni kó máa jà kó a máa ṣépè fún ọmọ colleagues yẹn pé ó máa kú and you want other people or some of your colleagues to come and be friends táwọn náà bímọ tiwọn gbogbo bó ṣe ń gbé Fọlúkẹ́ Dáramọ́lá àǹtí ẹ̀fẹ́ tí a gbogbo wọn kí ló dé mọ́mí Jayé Kútì gan gbogbo wọn ló sá Sàláwà Àbẹ̀ní sá Pàṣọ gbogbo wọn where are they now King Wasiu gan kan kí ló kù mọ́ Lizzy ilé ayé bíntín ilé ayé báwo lèèyàn ṣe máa gbàdúrà pé kọ́mọ èèyàn kan kú nígbà tó jẹ́ pé gbogbo àwọn tá a dárúkọ ẹ̀ wọ́n bímọ tiwọn pé kí lẹ́yìn jà wọ́n ṣé wọ́n dá sí ni wọ́n máa dá sí Lizzy sọ pé òun ò ní gbọ́ òun ò ní gbà so ẹ jẹ́ kó lọ tẹ̀nà Lizzy wọn kígbe àwọn Ìgbò ló dáa jù lọ́jọ́ ìyàwó ọmọ Ìgbò ṣọ́ pé ẹ̀ lẹ́ Yorùbá wọn ọ̀bẹ wà náà ọ̀dẹ́ wa ń sọ kínní kan máa gbọ́ òpònú ó nítorí ẹ̀ ló ṣe dá káwọn èèyàn máa talẹ̀ fún àwọn ọmọ Ìgbò kọ́ máa ta nǹkan fáwọn ọmọ Ìgbò ìwọ ò ṣe má talẹ̀ táwọn Yorùbá bá ti kówó wá kí lóye tó ń gbà lọ́wọ́ wọn ó lè ní ó lè ló máa ń sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀. You don't like Yorùbá people ilẹ̀ Yorùbá náà ló lọ rà tó ń ta ọ ìlú Yorùbá náà ló ń gbé o Yorùbá ló ń sọ lẹ́nu o ṣe lọ sílẹ̀ Ìgbò kó lọ start afresh ńbẹ̀ bóyá ilé máa gbà ẹ́ ọ̀nà máa gbà ẹ́ bí ilé ṣe gbà ẹ́ nítorí ẹ̀ ló ṣe kí ń ta nǹkan fáwọn ọmọ Yorùbá ìgbà tó ń kọ́ tọmọ Yorùbá kó wá kí ló dé tó fi reject ẹ̀ tó sọ pé no my product is for Igbo Igbo mélòó ló ti wá ra nǹkan lọ́wọ́ ẹ̀ àṣìírí abunú kò mọ̀rọ̀ sọ pa Igbo mélòó ló ti wá ra nǹkan ṣóògùn tó ń ṣe tó fi ń rí oúnjẹ jẹ yìí ṣóò tó ń ṣe tó fi ń rí oúnjẹ jẹ Yorùbá kọ́ ló ń sọ lẹ́nu ó ṣe máa sọ Igbo lẹ́nu ọmọ àlè ó ṣe máa sọ Igbo lẹ́nu. Only she turn around when those friends does not acknowledge her to claim she fought for them and they betray her. No, they did not beg you. Ṣé written agreement wà pé kó wájà fún mi? Ṣé gbogbo wọn lò lẹ́nu ni? In fact, they have their fans. Queen Mother has her fans. Toyin ní Titans. Mercy ní fans ẹ̀. Fúnkẹ́ ní àwọn fans ẹ̀ náà. FK ní fans ẹ̀ gbàgbé. Every one of them have their own fans. If they want to fight their battle or they are being dragged, wo ọmọ tó ń drag awẹ́lẹ́wà lẹ́nu ọjọ́ mẹ́ta gẹ́ ẹ̀ mọ́ rí lìyẹn. Àwọn fans ẹ̀ jáde náà wọ́n kobo kí lorúkọ ẹ̀ máa di kíìsì náà. Gbogbo èèyàn ló ní fans ẹ̀ wọ́n ò pè é náà pé kó wájà fáwọn. You did not fight for them. You only use them to fight your battle. So you want them to be friends with you. And they saw the way you are going. Wọ́n ti rí pé bó ṣe ń lọ yìí self-destruct button ó ti click here ó ti bàjẹ́ fún ẹ. Wọn ò dẹ̀ fẹ́ kó bàjẹ́ fáwọn náà. They didn't beg you. You drag yourself into something tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni. Did they call you? Ṣé wọ́n pè é wá? They didn't call you. Only she will turn around and say that they betray her. Mommy Jayé Kútì, ibi báyìí ló wà tó ń sọ pé ọmọ ni Ìyábọ̀ o, ìgbà tó lọ wedding procedure, ọmọ ni Lizzy o, àbúrò òun làwọn méjèèjì o, anybody kọ́ máa forí ara wọn sọ́ra wọn. Òun like àwọn méjèèjì. Ọjọ́ tí Jayé Kútì ń sọ̀rọ̀ nípa screen time ẹ̀. Olórí burúkú àwọn warriors, eléyìí tó ń bú ẹ̀pọ̀ yẹn, tó ń bu omi gbígbóná sẹ́pọ̀ tó ń bú ẹ̀pọ̀. Òun ni òun náà rán jáde pé kó lọ máa attack Jayé Kútì pé ó dáa fún. Tó ń sọ̀rọ̀ sí Jayé Kútì àwọn tó tún support ẹ̀ nìyẹn. Tèbí Àlíù ọmọ ẹrú ẹ̀ òun ló jáde tó lọ ń sọ̀rọ̀ sí Jayé Kútì tó sọ pé on your behalf pé ṣe bó sọ bẹ́ẹ̀ pé ó dáa fún lẹ́yìn tí ò ṣe tí ò rò ẹ̀. Nobody is safe with you now. Nobody is safe with you. Ẹ máa gbọ́ o. Nobody Lizzy ayé ẹ̀ ti bàjẹ́. Anybody in the industry that move closer to you
have automatically ended his or her career. Bá mi bèrè kíní kan, Ìjẹ̀ṣà ti jáde báyìí for over 5 months or 6 months plus. Kí ló dé tó jẹ́ pé Ìjẹ̀ṣà ò acknowledge rẹ̀? Kí ló dé tí Ìjẹ̀ṣà ò acknowledge? Yomi gan, Ìjẹ̀ṣà gan ò acknowledge Yomi. Don't talk of you people. Torí wọ́n ti mọ̀ bá yẹn ti bàjẹ́. Ìjẹ̀ṣà wants a situation whereby at least àwọn èèyàn ti ń try láti gbà á padà. So kò wá nídìí ìwọ tí ẹ ti bàjẹ́, tí ẹ ti bàjẹ́ ju ti Ìjẹ̀ṣà lọ. Ṣó mọ̀ ṣá? Ìwọ kò sí nǹkan kan, kò séyàn kankan, kò sí anybody. We still see people with Ìjẹ̀ṣà. Àwọn èèyàn ṣe congratulate tí wọ́n bá ń ṣe birthday. Ìjẹ̀ṣà tó jẹ́ pedophile lead nìyẹn. Tí wọ́n bá ṣe birthday, èèyàn mélòó ló ń gbé ẹ tó ń congratulate ẹnu gbogbo àwọn colleagues ẹ̀? Ṣọlá pé wọ́n sì lè dáríjì Ìjẹ̀ṣà torí wọ́n sì feel pé ó ṣe mistake ni, wọ́n ti correct ẹ̀, ó ti ṣẹ̀wọ̀n, ó dẹ̀ ti lẹ́ẹ̀lẹ́sìn ẹ̀. Bó ṣe orí ìwọ, kò sẹ́nibọ̀dì tó fẹ́ bẹ́ẹ̀ ṣe, kò sẹ́nibọ̀dì tó fẹ́ understand pẹ̀lú ẹ̀, kò sẹ́nibọ̀dì tó fẹ́ ní anything ṣe pẹ̀lú ẹ̀ torí wọ́n ti believe pé ìwọ ó ti bàjẹ́ fún ẹ, kò ṣe rí bí ẹ mọ̀. Ó ti bàjẹ́ fún ẹ, àwọn ò dẹ̀ fẹ́ kó bàjẹ́ fáwọn wípé ìwọ bó ṣe wà yìí kó gbogbo bí náà ti cancel ẹ, kò sẹ́nibọ̀dì tó fẹ́ bẹ́ẹ̀ ṣe. Wọ́n dẹ̀ bára wọn ṣe nínú Nollywood ni kó tó lè rọ́wọ́ mú. Ṣé èèyàn kan lẹ máa rí inú fíìmù tó máa ṣe driver, tó máa ṣọ̀gá, tó máa ṣe boss, wọ́n bára wọn ṣe fíìmù ni. So ta ló fẹ́ súnmọ́ ẹ? No, talk about it. Ta ló fẹ́ súnmọ́ ẹ? Olóṣì business náà tó ń lọ ní òun náà kan náà ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀. Kí ló kù? Wo nǹkan tó kù? The stress all over you. The stress over you has shown that ó ti wà nù gbèsè. Ṣọlá pé òun jàporó nù gbèsè, ayé ẹ̀ ti bàjẹ́. It's just a matter of time kí gbogbo ẹ̀ tó crumble, kó tó máa gbé gbogbo nǹkan tó kù, kó tó máa gbé tàlẹ́yọ̀ kọ̀ọ̀kan. It's just a matter of time. O ò dẹ̀ tí change náà. Ẹnu ẹ̀ ṣì ń ré tètè tán máa kú tọmọtọmọ, tán máa kú. Ta ló ń kú tògótògó sí Ṣọlá pé? Ta ló ń kú tògótògó? Ta ló ń kú tògótògó? Ẹ jẹ́ a máa kà lọ. Only anybody in the industry that move closer to you have automatically ended his or her career because you fought 99.9% of Nollywood. So therefore, anybody you see them with is a potential enemy of yours. So the person's career is over or cancelled. Continue to stalk them. Ṣògbọ́ àjẹgbodò ní ẹ tó ń wẹ́ ní kúnra. Tó bá rí anybody pẹ̀lú ẹ, tó bá rí ẹ pẹ̀lú anybody, ayé ẹni yẹn ti bàjẹ́ nìyẹn. O rí Tàlíù, tó rí bí kàrí ẹ̀ ṣe gbéra báyìí ló ṣe crash, kò tiẹ̀ tí ì gbéra kúrò ńlẹ̀. Ó wá téèyàn tó ń ta páàmù, ó wá ń bórùn gbọ̀n, ó ń bó ẹpọ̀n. Ó di èèyàn tó ń ta páàmù tó ń bleach irun gbọ̀n ìgbà tí ò rí nǹkan kan ṣe. Kọ́tì nǹkan ni wèrè fi ṣagbájá railings kíní kọ́tì àti railings ẹ̀ ní wèrè fi ṣagbádá ń jọ yẹn ibi tó bàjẹ́ fún dé. Tí ẹ lè rọ́jú kẹ́ kó àwọn aṣọ bàmí tí bọ̀dá Láti lóòkù kẹ́ ẹ kó fún torí ìyà ń jẹ ọmọkùnrin yẹn. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ Aliu tí Lizzy bá kú ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Because kí n ro long time. Nǹkan tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ èlò ló ń fún ẹ. Nǹkan tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló mọ̀. Ìwọ àbáláàrú ẹ̀, ìwọ ń sọ̀rọ̀ sí wípé who is ọkọ àwọn single mother. Who are you, Aliu, for you to talk down on Mama Jaye Kuti? Madam Jaye Ọlámóúnjẹ. Who are you? Ta ló bí ẹ? Ta ni jẹ́ ẹ? Níbo ni wọ́n wà nígbà táwọn yẹn ti ń ṣe fíìmù? Ó sì mọ mú ìyá ẹ ni. Who are you to be talking to Jaye Kuti? Tí o bá ṣe pé ọmọ àbí ìpa, ayé ẹ̀ ti bàjẹ́. Sórí bí ayé Lizzy ṣe ń bàjẹ́ nípele ìpele, láyé ẹ̀ náà bàjẹ́ tẹ̀lé náà nípele ìpele. Wọ́n ti jọ cancel ẹ̀yin méjèèjì. Ìwọ tó tiẹ̀ tí bẹ̀rẹ̀ tó ti cancel ẹ̀. Pẹ̀lú bó ṣe feature movie pẹ̀lú Lizzy tó. Kí ló ṣe? Ó jẹ gbèsè bọ̀m̀bẹ́ ni. Olóṣì. Ó sọ Nollywood táwọn èèyàn fi ń ṣe career tó fi ń stand. Ó sọ di hobby. Ó wá ń kó páàmù àwọn ayé pé páàmù kan. Bọ̀dá Láti náà ló máa wọ̀. Bọ̀dá Láti tó jẹ́ pé láàrin ilé ẹ̀wọ̀ bó ṣe dẹ́sẹ̀ bólẹ̀ tó ń fẹsẹ̀ rìn yẹn baálé ilé. Nínú mansion tẹ́ ń gbé náà ni Bọ̀dá Láti ti ń fẹsẹ̀ rìn.
tó ń wọ bomb shot tí bọ̀dà Lati ń fẹsẹ̀ rìn inú mansion tẹ́ ń gbé. Just imagine. Ayé yín ti bàjẹ́ papọ̀. Gbogbo yín wọ́n kó ayé yín báyìí wọ́n dẹ̀ rùn wọ́n ń lọ báyìí wọ́n ń jí. Ẹ̀yin tí ò dáa fún tínú yín ò dùn tẹ́ ẹ̀ láṣùgà Ṣọlá pé o ò tí ì rí nǹkan kan. O ò tí ì rí nǹkan kan o ò tí ì rí nǹkan kan wọ́n ní o ti ń gbẹ mo ti rí gbogbo vein tí gbogbo ara ẹ ti yọ o tún ti ń sán nǹkan mọ́rùn tó bá ti wà stress ni kíní yẹn máa jáde tó máa jáde gan o ò rí pé o lè ṣí ọrùn ẹ sílẹ̀ nsìn kíní yẹn tún ti bò ẹ lọ́rùn ó tún ti wọ́ọ̀sì ju ti tẹ́lẹ̀ lọ ní ìmìyàn tó gbéṣẹ́ rán ẹ sinmi ṣiṣẹ́ relax wà ló fẹ́ jagun ayé èèyàn ò lè jagun ayé jà kò possible o ò lè bá gbogbo ayé jà kò possible wàá ṣe nǹkan tó bá lè ṣe ni wàá dẹ̀ máa lọ kò possible tó bá mọ̀ pé àwọn pípọ̀ ẹ̀ kì í ṣe yẹn move to another circle ló bá tán wo update náà máa fi pa ẹ́ and we are here for it torí ìwọ náà kì í ṣèyàn gidi náà we are here for it anytime any day